wọ́n ti ṣètò ìsìnkú olóògbé Alhaji Gani Ọlátúndé Òdùwọlé ní ìlànà òfin àwọn mùsùlùmí ẹni tí ó fi ayé sílẹ̀ ní ọjọ́ kẹfà oṣù keje ọdún 2025. Oore-ọ̀fẹ́ Ògúnṣọlá bá wọn pésẹ̀ síbi ìsìnkú náà, ibi tí àwọn mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ olóògbé náà kó jọ sí òpópónà Òdúbọ̀nà Ìgbẹ̀bà ní Ìjẹ̀bú-Òde. Ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Ọ̀gá àgbà àwọn awọnlẹ̀ àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ògùn tó tún jẹ́ ṣẹ́ríkí mùsùlùmí àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ògùn Alhaji Gani Ọlátúndé Òdùwọlé ti àdúgbò Ìta Ọ̀gbìn ní Ìjẹ̀bú-Òde jẹ́ ẹni tí gbogbo ènìyàn nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ẹ̀rí nípa bí ó ṣe gbé ìgbésí ayé rẹ̀. Nínú ìwàásù ìmáàmù mọ́sálásí Ògolúwa tó wà ní Ìgbẹ̀bà, Ustaz Tajudeen Owódùnní tẹnumọ́ ìdí pàtàkì tó fi yẹ kí gbogbo ènìyàn gbé ìgbésí ayé rẹ̀ pẹ̀lú ìrántí pé ikú jẹ́ ohun tí kò ṣe dọ́gbọ́n sí tàbí sálọ fún. Wáàsí yẹn dá lórí pé ká rántí pé ńgbà tá a wà láyé àsìkò díẹ̀ la ní, ṣíṣe dáadáa ńgbà tá a wà láyé àti ìgbáradì sílẹ̀ fún ikú lẹ́yìn tá a ní sí láyé mọ́. Tá a bá wà láyé ká rántí ṣe dáadáa lẹ́yìn pé a mọ Ọlọ́run, a sin Ọlọ́run, ká tún ṣe dáadáa fáwọn alábàágbé wa. Nínú àwọn tí wọ́n pèsè síbi ètò ìsìnkú náà ni a ti rí àwọn èèyàn jàǹkànjàǹkàn bíi olùdarí àgbà àwọn wọnlẹ̀wọnlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ti ìpínlẹ̀ Ògùn Ọ̀gbẹ́ni Ọládélé Ewúlọ, ẹni tó ṣàlàyé nípa ìwà ọmọlúàbí àti ohun tí olóògbé Òdùwọlé ti ṣe sílẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún ọ́fíìsì àwọn awọnlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Nígbà tí wọ́n bá iléeṣẹ́ ìmóhùnmáwòrán ìkànnì NTA sọ̀rọ̀, díẹ̀ lára àwọn ọmọ mọ̀lẹ́bí olóògbé sọ̀rọ̀ nípa ìwà rere tí Alhaji Òdùwọlé ní, eléyìí tí ó fa tí gbogbo ènìyàn fi nífẹ̀ẹ́ rẹ̀. Mo sì padà bá ní pé àdúpẹ́ fẹ̀mí wọn, k'Ọlọ́run bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere ibi tó ń lọ. Àwa tó ń dẹ̀ fi sẹ́yìn náà, Ọlọ́run wà pẹ̀lú wa. Wọ́n brush me up, àní inú mi dùn pẹ̀lú wọn, mi fẹ́ fi wọ́n lẹ̀ rárá, mi fẹ́ kó kú. Wọ́n dẹ̀ tọ́jú ọmọ wa náà, gbogbo wọn wà òkè, wọ́n mọ̀wé gan. Alhaji Gani Ọlátúndé Òdùwọlé fi ayé sílẹ̀ ní dédé ọmọ ọdún 96 láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde. Adétóyè Adégbénrún ló tún ṣàtúpalẹ̀ ìròyìn.